أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى المرسلين والأنبياء أجمعين وعلى آل نبينا محمد وعلى آل بيته الطيبين الطاهرين أما بعد أدوكلا دولون أتروي كيف أشواجوا أن محمد صلى الله تعالى عليه وسلم قلن بواشركم جلفان النبي أتف بقبا ونبي الله àtàwọn òjíṣẹ́ Ọlọ́run àtàwọn ará ilé Ànábì àwọn mọ̀lẹ́bí Ànábì Ọlọ́run bá wa ṣàlékún kẹ́gẹ́ fún wọn kó bá wa ṣe dáadáa fún wọn gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ Ọlọ́run bá wa ṣàlékún dáadáa kó bá wa ṣàlékún kẹ́gẹ́ látòrí Maulana Sheikhuna Adam Sheikh Kamaluddin Tajul Adab Tajul Mu'min Sheikhul Muzammil Ọlọ́run bá wa ṣàlékún kẹ́gẹ́ fún gbogbo wọn Maulana Fadilatu Sheikh Mustapha Sabilulu Sanusi wa Sheikhuna Muhsin Edu wa Sheikh Abdulatif Yamun wa Sheikh Yejisa Akodo اللهم ارحم كل علمائنا أجمعين من أولهم إلى آخرهم أتبقوا وفاتي وكل إلى مولانا فضيلة الشيخ حبيب الله حادم عبد الله اللوري ولن جاوب لهم فوا ولن جاري وقبلوا إدارات لا في لا إله إلا الله ما شاء الله لا ينفع لوري أرمي ناني بيبي أرطون له أو يوي لوري أرى فضيلة الشيخ أحمد اللبيب الحباجي الملقب بإجابة Ọlọ́run jẹ́ ká gùn lẹ́mìí kó bá mi ṣe dáadáa fún un nítorí tí mo fẹ́ fi sọ ọ̀rọ̀ yìí mo sì fẹ́ fi pè wọ́n ṣàkíyèsí àti ìwòye mi lórí ọ̀rọ̀ tí ń lọ náà ni wípé mò ń wò wípé Ọlọ́run sọ fún wa ní Al-Qur'an pé alladhina yuballighuna risalatillah yakhshawna àwọn tí wọ́n bá máa jíṣẹ́ Ọlọ́run ni wọ́n máa páyà kéde pé Ọlọ́run ni wọ́n máa páyà la yakhshawna ahadan illa Allah wọn ní páyà ẹnìkan yàtọ̀ sọ́lọ́run torí pé kíni kafa billahi hasiba wọ́n mọ̀ pé Ọlọ́run ọba tó láti ṣọ́ wọn nítorí pé ní biyadihi malakutu kulli shay ìkápá ṣíṣẹlẹ̀ nǹkan àti gbogbo nǹkan ọ̀dọ̀ Ọlọ́run ló wà qudratul maut wa qudratul hayat agbára kú agbára ṣẹ̀mí wa qudratul mal qudratul izzi wa dhulli qudratul rif'a wa daraja agbára kágbéyàn ga kéèyàn lọ́lá kó lówó kó lókìkí ọwọ́ Ọlọ́run ló wà kò sí lọ́wọ́ ẹnì kankan gbogbo èèyàn tó sì wà láyé tí wọ́n láwọn lókìkí ara wọn tí wọ́n ní lánàá tí wọ́n ní lónìí Ọlọ́run ṣe ti wá bẹ́ẹ̀ ara wọn tí wọ́n lọ́lá lánàá tí ò ní lónìí Ọlọ́run ṣe ti wá bẹ́ẹ̀ àfi kéèyàn máa bẹ Ọlọ́run fún àpadà sí ibú àpadà sí ìgbà kọ́ Ọlọ́run jò jẹ́ tiwa ọba yìí nìkan ló lè fi yàn dára òun nìkan náà ló láṣẹ kú ló ní àṣẹ iye ló láṣẹ gbogbo ẹ̀ ló fi já sí wípé ló mú mi láti fẹ́ sọ àwọn ọ̀rọ̀ yìí àti pé afáwọ̀ Sheikh Ahmed Al-Labibi yìí akin ni wọ́n tí wọ́n yé sí tìjú láti sòótọ́ Ọlọ́run sì ṣe àwa náà lákin àwa náà yé sí tìjú láti sòdodo ntọ́lọ́run sì fẹ́ náà nìyẹn so kọ́lọ́run kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ afá náà bàbá náà wọ́n fẹ́ràn mi èmi náà sì fẹ́ràn wọn àjọ fẹ́ràn ara wa so béèyàn bá sì fẹ́ràn èèyàn àfi kéèyàn sọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá ń ṣẹlẹ̀ kọ́lọ́run bá mi ṣe dáadáa fún wọn ẹ rí i pé n tó ń yà mí lẹ́nu àti n tó ń ṣe mí ni pé nínú òye tèmi èmi á máa wò wípé Sheikh Ahmed Al-Labib ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Sheikh Adam gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa sọ jẹ́ lóòótọ́ lẹ fẹ́ràn Mudirul Markaz bẹ́ẹ̀ tí máa wí rẹpẹ́ máa ń sábà sọ pé wàláhi ana uhibbu Sheikh Adam wàláhi ana uhibbu Mudirul Markaz máa wò lẹ́mìí ni pé ǹjẹ́ lóòótọ́ lẹ fẹ́ràn Sheikh Adam lóòótọ́ àbí lóòótọ́ lẹ tiẹ̀ fẹ́ràn Mudirul Markaz gẹ́gẹ́ bí òye tèmi tí mò ń wò so kọ́lọ́n kó ṣàlékún dáadáa kó ràn wá lọ́wọ́ alákọ̀ọ́kọ́ in tó jẹ́ kí n máa wòye sí ọ̀rọ̀ yìí ni pé mo rí pé gbogbo àwọn èèyàn láyé tí àwọn èèyàn tí wọ́n yé sọ̀rọ̀ Sheikh Adam dáadáa tàbí àwọn èèyàn tí wọ́n bá ń fẹ́ràn Mudirul Markaz ni wọ́n máa ń sábà jẹ́ èèyàn pàtàkì lọ́dọ̀ yín lákọ̀ọ́kọ́ jẹ́ kí n kọ́kọ́ mú ìkan fún yín ọwọ́lẹ̀ Saheed Shittu Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún torí mùsùlùmí ọmọ ìyá wa ni kó bá wa ṣe dáadáa fún kó tún wa ṣe kó tó náà ṣe náà ni wípé ó bú Sheikh Adam radiyallahu ta'ala anhu fún ọdún 5 bẹ́ẹ̀ tí lẹ́ẹ̀ fẹ́ràn Sheikh Adam tó bá a jà lórí ọ̀rọ̀ Sheikh Adam lójú ayé tá a jọ ń wò yìí àmọ́ bóyá ní kọ̀rọ̀ ó sì ṣe bẹ́ẹ̀ fọ́dún 5 tóun ti bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni fún ọdún 5 yẹn bẹ́ẹ̀ bá jà ní gbangba ẹjọ́ parí ẹ̀ ní kọ̀rọ̀ ìyẹn lèmi ṣe ń wò pé ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Sheikh Adam ó tún wá já sí wípé Mudirul Markaz náà ẹ máa ń sábà sọ lẹ́nu pé wallahi mo lè pààyàn
nítorí mudirul markaz bí tí mo fẹ́ràn mudirul markaz ṣé lóòótọ́ ni. Saheed Shittu yìí náà ó yẹpẹrẹ tá a bá ń sọ̀rọ̀ pé èèyàn búlé èèyàn dì fún mọ́ èèyàn bí odidi ọdún 5 náà ló fi ṣe fún bàbá wa mudirul markaz adamallahu hayata ọ̀rẹ́ ẹ̀yin náà sì ni látọdún 5 ni ẹjọ́ ń ṣọ̀rẹ́ tí gbogbo ayé mọ̀ yìí pé ọ̀rẹ́ ẹ̀yin ẹjọ́ ṣe ó jà yẹ àṣírí pé kẹ wò pé mo lè kú nítorí mudirul markaz mi ò ní gbà àbí mo fẹ́ràn Sheikh Adam mi ò ní gbà. Ìyẹn ń jẹ́ kí n máa wò pé ṣé lóòótọ́ lè fẹ́ràn Sheikh Adam ṣé lóòótọ́ lè fẹ́ràn mudirul markaz ìkànnù. Ẹlẹ́ẹ̀kejì Al-Qutubi Abdulhakim Al-Qutubi kọ́lọ̀ bá mi ṣe dáadáa fóun náà òun náà yẹpẹrẹ Sheikh Adam ó sọ àwọn ọ̀rọ̀ tí ò dá lọ́rọ̀ tó ọmọ kéwú gbọ́dọ̀ sọ sí àfà láwọn ọ̀rọ̀ burúkú ó sì lálẹ́ mudirul markaz tí ń bú mudirul markaz láwọn ọ̀nà tí ò dá tí ó máa sọ pé mudirul markaz wal aibu wa mudirul markaz kama yaqulu dhalika fi fami níwájú àwọn ọmọ kéwú ẹ̀. Mo rí pé ó tásìkò kan ẹ padà yẹn Kutubi ẹ kí pé àfà ni onímọ̀ ni kákẹ́tẹ̀gàn kúrò ọlọ́run ṣe nǹkan fún markaz ìwà tí Kutubi wù ní àfà tó kọ́ ní kéwú ọlọ́run járí wọn pé bàbá wa Yahya Fadilatu Sheikh Yahya Agboola wọ́n kọ́ lọ́mọ kéwú títí dé sìn tóun ò sì rí sí nǹkan kan ẹ̀yin sì rí gẹ́gẹ́ bí ọmọlúwàbí gẹ́gẹ́ bí ẹ̀yin ẹ kí tẹ́ bá rántí ẹ kí ẹ tó ń sọ fún àwọn markazi ọlọ́run ṣe nǹkan fún yín o tẹ̀gàn kọ́ o àǹfààní máa kéwú o tẹ́ sì rí pé ó bú Sheikh Adam ó bú mudirul markaz. Ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Sheikh Adam ṣé lóòótọ́ lẹ fẹ́ràn mudirul markaz torí pé ó máa ń ya èmi lẹ́nu tí n bá ń wo bẹ́ẹ̀ tí ń ṣe àwọn hálù yìí nì so ìkan tún nìyẹn. Ìkan náà tún mo tún lè pè àkíyèsí wípé bàbá wa Dr. Juma wọ́n lẹ́tọ̀ọ́ láti tara nígbà tí ọ̀rọ̀ pé wọ́n ń bú bàbá wọn dé tí Saheed Shittu tó ń fi ọgbọ́n àrékèrèkè tó fi ń threaten Sheikh Juma wípé òun ó gbé àwọn fọ́ìsì wọn jáde Sheikh Juma Dr. Juma wọn jáde gẹ́gẹ́ bí akin wípé kó gbé jáde tó wọ́n sì sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ níjọ́ náà ẹni tí wọ́n bú bàbá wọn fọ́dún 5 tẹ́lẹ̀ fẹ́ràn bàbá wọn tí wọ́n bú ẹ̀gbọ́n wọn fọ́dún 5 tẹ́lẹ̀ lè kú nítorí ẹ̀gbọ́n wọn ó wá sọ̀rọ̀ wípé ọ̀rẹ́ wa oníláwàní ọ̀rẹ́ wa oníláwàní ẹ bá mi sọ fún kó ṣọ́ra kán pé èèyàn lóníláwàní kì í ṣe àlébù kì í sì ṣe ọ̀rọ̀ àbùkù torí pé ńgbà táwa gẹ́gẹ́ àfọ oníláwàní ìjọ oníláwàní kódà wọ́n á fi máa dá fàárí wípé oníláwàní onírùngbọ̀n lọ́kọ ọmọge oníláwàní onírùngbọ̀n lọ́kọ ọmọge tí wọ́n máa fi dá wa kà. Bákan náà ni wọ́n tún máa sọ wípé gbogbo ìjọ ló ní lógò tiwọn gbogbo ìjọ ló ní lógò tiwọn àwọn sùmùrà ló ní láwàní gbogbo ìjọ ló ní lógò tiwọn. Ìyẹn wò ìṣàbùkù nígbà tẹ́ ẹ fẹ́ dá Dr. Juma lóhùn èsì ọ̀rọ̀ tẹ́ ẹ fi ó taba Sheikh Adam radiyallahu ta'ala anhu ó pé béèyàn ò bá torí epo jẹ́ṣu kó torí ìjù ṣe ẹ bọ́ta tẹ́ sọ̀rọ̀ bí bàbá rẹ bá tóbi bàbá tiwa náà tóbi tá a bá ń wo bàbá rẹ àmọ́ à ń wò pé ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Sheikh Adam ṣé lóòótọ́ lẹ fẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ràn Sheikh Adam kẹ́ ẹ má fẹ́ràn àwọn ọmọ Sheikh Adam torí pé ẹ máa wò pé ọlá bàbá yín ni ẹ tóbi lọ́dọ̀ mi tí ẹ bá ṣe bẹ́ẹ̀ Allah tó sì já sí wípé nínú ìlànà sùmùrà nínú tí sùmùrà kórìíra tí wọ́n ṣe léèwọ̀ láyé náà ní kọ́ mọ kí o kó mọ yẹ̀yẹ́ àfa tàbí kó rí rẹ̀ ní nǹkan níwájú àfa bí bàbá wa Lámúnigun ṣe tó nínú jẹ̀lẹ́lẹ̀ àti ọlá ẹ wò bí wọ́n ṣe ń yẹpẹrẹ ara wọn lágbàjì bọ́n ṣe tó tí wọ́n sì tó dádúró tí nǹkan kan ò ní ṣe wọ́n rí lé àfa wọn wọ́n tẹnu síbẹ̀ wọ́n tẹnu àbùkù síbẹ̀. Ìyẹn jẹ́ kí n wá rántí ńgbà tí bàbá dáadáa ni bàbá kan Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn bàbá oníláwàní kan tí wọ́n jó ń sún náà nísìn so bóyá olódò àbí nǹkan Ọlọ́run ní kí n má rántí ó kọ ni nígbà tí wọ́n sọ̀rọ̀ tó jọrọ mọ́rọ̀ àbùkù wọ́n sọ sí àwọn sùmùrà wo kí bàbá yẹn lè bí yín lọ́mọ gẹ́gẹ́ bí ìtara ọmọ kéwù ẹ jáde ẹ ya bàbá yẹn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí ìgbà tí kìnìún ya ewu jù ni
tẹ́ ń kìlọ̀ ẹ̀ ń bá sọ̀rọ̀ bí ọmọ tẹ́ lè bí ni tí bàbá yẹn sì lè bí yín lọ́mọ látara wípé ẹ kórìíra kọ́mọ kéwú sọ̀rọ̀ sí àfa rẹ̀. mo sì rántí pé Sheikh Imran Eleha kọ́lọ̀ ń bá wa lọ́rẹ̀ ní àwọn náà dáadáa. àwọn náà sọ̀rọ̀ sí Sheikh Adam, wọ́n sọ̀rọ̀ sí Markaz láwọn àsìkò kan torí ẹni bá ti sọ̀rọ̀ sí Markaz Sheikh Adam ló sọ̀rọ̀ sí, tí wọ́n ń sọ wípé tí wọ́n ń kọ́ ní Markaz pé wọ́n ń kọ́ ogun èdè ni wọ́n ń kọ́ sharia nígbà náà. wọ́n sọ ẹ wo reaction yín níjọ́ tí Sheikh Imran kan yìí náà tó sọ̀rọ̀ ṣakaṣaka mẹ́rin síjọ Sùmọ̀rá pé ńgbà tí àfa Sùmọ̀rá kan tó lọ kéwúdé lẹ́yìn tó kéwúdé ṣakaṣaka ogun mẹ́rin lórúde ẹ mọ̀ jáde tán. débi pé Sheikh Fadilatu Sheikh Daud Alfanla wọ́n máa torí ẹ̀ lọ Àgbàjì tí wọ́n sì pẹ́ tí wọ́n lọ. gbogbo Sùmọ̀rá ló jáde ńjọ́ náà pé kó mọ̀ tún sọ̀rọ̀ ẹ̀ mọ́, yóò múrú ẹ̀ jáde, yóò ṣe gbá yóò ṣàwo, látara wípé ìyẹn ń fi hàn wípé ẹ̀yin kórìíra kan sọ̀kò sáàyè tẹ́ ẹ ti kéwú àti ibi tẹ́ ẹ ti kéwú, àmọ́ wọ́n lè sọ òkò sí Markaz kan sọ tí ò dá síbẹ̀ kò ṣe nǹkan kan lọ́dọ̀ yín. lillahi alham. ìyẹn lèmi ṣe ń wò pé ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Sheikh Adam, ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Mudirul Markaz nínú ìlànà. bóyá kí n rán yín létí nínú ìlànà Sùmọ̀rá ọmọ kéwú kì í sọ̀rọ̀ sí àáfà ìyóhun táfà ò bá ṣe fún, tó fi di pé ta'alimul muta'allimi tó jẹ́ gbòógì nínú tírà kan táwọn Sùmọ̀rá máa kà ẹ̀gbọ́n tí wọ́n sọ ń bẹ̀ ni ó ní rahaitu aqal haqi aqal ma'alimi wa awjabahu hifdhan ala kulli muslimin laqad haqa an yuhda ilayhi karamatan li ta'alimi harifin wahidin alfadarami. afani rahaitu aqal haqi ó ní mo rí tí ń jẹ́ ìtọ́jú ahakol haqi tí ń jẹ́ ìtọ́jú akol ma'alimi tó pàtàkì jù nínú ẹ̀tọ́ òun náà lẹ̀tọ́ tí yẹn máa fún olùkọ́. ó ní wa awjabahu hifdhan ó sì ti di ọ̀ranyàn láti mójútó ala kulli muslimin fún gbogbo ẹni tó bá pera rẹ̀ ní mùsùlùmí. ó ní laqad haqqa an yuhda ilayhi karamatan ó ti di ẹ̀tọ́ àti ìwọ̀ pé kí wọ́n máa fún àfá àbólùkọ́ lápọ́nlé li ta'limi harfin ní títorí àràfí kan tó kọ́ ni alifa dirhami kan máa fún ní alifa dirham ẹgbẹ̀rún dirham ẹwòye tẹ́gbẹ̀rún dirham ó jẹ́ pé kí wọ́n máa fún àfá lórí àràfí kan 1000 dirham lórí àràfí kan pé òun rí pé ní tó lẹ́tọ̀ọ́ ni. afáwá tẹ̀síwájú ní ta'limul muta'allimi tó jẹ́ gbòógì ni pé ó ní fa inna man 'allamaka harfan mimma tahtaju ilayhi fi dini fa huwa habuka fi din. ẹnikẹ́ni tó bá kọ́ ẹ lára fi kan nínú tí máa wúlò fún ọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn o àfá rẹ̀ ni. mo mọ̀ pé n tí mo ń sọ ni ó yé yín kọjá bí mo ti ń sọ kí n dúró mbẹ̀. nínú ìlànà Sùmọ̀rá nínú tí Sùmọ̀rá kórìíra láyé ní kọ́mọ kéwú kó mọ bú àfá kó sọ̀rọ̀ sáfà. àmọ́ tí Markaz ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín, ọmọ kéwú ń bú àfá rẹ̀, ẹ̀yin dẹ̀ ń sọ wípé ẹ fẹ́ràn àfá yẹn, ẹ fẹ́ràn bàbá tó bí àfá yẹn, ẹ wá ń sọ wípé loyalist lẹ jẹ́ sọmọ kéwú tí ń bú àfá rẹ̀. wallahi àfá tẹ́lẹ̀ pera yín loyalist fún ni a máa túmọ̀ sí pé ẹ kọ́kọ́ nífẹ̀ẹ́ àfá yẹn tàbá nínú làákàyè tèmi tẹ́ ẹ bá fẹ́ràn ó yẹ kẹ́ ẹ gbára ta ni pé lábẹ́ bí tí ń wóhùn nínú ìlànà àwa Sùmọ̀rá àti ìlànà kéwú kò sí ní téèyàn lè máa fà. èèyàn ò gbọ́dọ̀ yẹpẹrẹ àfá kò gbọ́dọ̀ ráfà fín káwá rí ẹ̀kọ́ àsúmẹ́rì yẹn lára yín nígbà ó já sí pé alamatu zumariya ní ń bẹ lọ́dọ̀ yín, fikiratu zumariya ní ń bẹ lọ́dọ̀ yín. tá a bá ń sọ̀rọ̀ al-aqilu az-zumari làákàyè Sùmọ̀rá ló bẹ lọ́dọ̀ yín. Sùmọ̀rá ló lẹ́kọ̀ọ́ jù sọ́dọ̀ àfá, Sùmọ̀rá ló làákàyè jù sọ́dọ̀ àfá, Sùmọ̀rá ló níwọ̀ jù sọ́dọ̀ àfá. Ọlọ́run dẹ̀ sọ fún wa pé i'dilu huwa aqrabu lit-taqwa, ẹ máa ṣe déédéé torí déédéé yẹn ni ó jẹ́ ká mọ̀ pé bẹ̀rù Ọlọ́run ń bẹ lára yín. nígbà tẹ́ ń sọ kó dẹ̀ ẹ́ tún pé wallahi
mo lè pààyàn nítorí mudirul markaz ibi tí mo fẹ́ràn mudirul markaz dé ọmọ kéwú kan nu ọmọ kéwú ó wá ń bú mudirul markaz yẹn ó ń sọ̀rọ̀ sí mudirul markaz níta ní tó já sí pé ó tako ìlànà sùmọ̀rá yẹn àti ìtako ó sì tako ìlànà mímọ́ ẹ̀yin wá ń sọ wípé loyalist ọmọ kéwú tó ń sọ̀rọ̀ sáfà ọmọ kéwú tó ti bú Sheikh Adam rí lánàá alhamdulillah ó lóun túbá alhamdulillah pé gbogbo tí yẹn bá ṣe náà ni wọ́n máa kọ kalẹ̀ ọmọ yẹn tún padà kódà níjọ́ táfà yìí ń sọ̀rọ̀ ó ní nínú tóun regret jù láyé náà ni pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin òun àti mudirul markaz òun sọ̀rọ̀ sí Sheikh Daudu Alfa Ńlá pé òun ò tiẹ̀ mọ bó ti ṣẹlẹ̀ léyìí tó ń túmọ̀ sí pé àfáà yẹn ń wá nǹkan ni ó sì ti rí n tó ń wá nígbà ó sì ti rí n tó ń wá ni tọ́ ẹ̀yin nu ẹ wà láàyè yín àfáà yẹn tó ń bú ọmọ kéwú ẹ̀ yẹn tẹ́lẹ̀ fẹ́ràn àfáà yẹn lè pààyàn nítorí ẹ̀ lẹ wá ń sọ fún ayé pé loyalist yín ni o kódà bẹ́ẹ̀ bá lè bú àfáà yín o a wà lẹ́yìn yín o ẹ̀ tún ilé Sheikh Adam ṣe pẹ̀lú gbólóhùn yẹn kẹ́ wá máa sọ fún gbogbo ẹni tí ń bá ń jẹ́ ọmọ markaz wípé ọ̀rọ̀ Ọlọ́rin ni o ẹ mọ́ dá sí o àwa ni ká yanjú nǹkan wa o ẹ mọ́ dá sí o léyìí tó ń túmọ̀ sí pé wọ́n bá máa bú Sheikh Adam kan máa bú mudirul markaz kò kàn yín o ẹ gbàgbé wípé mudirul markaz kọ́ kìí ṣọmọ Ìlọrin nìkan ni wọ́n kọ́ ń kéwú ẹ gbàgbé pé Sheikh Adam kìí ṣọmọ Ìlọrin nìkan náà kọ́ ń kéwú irú ìfẹ́ wo la fẹ́ pè yẹn ìfẹ́ pé ẹ fẹ́ràn ọmọ kéwú tí ń bú àfáà rẹ̀ ẹ wá ń sọ pé loyalist ni o lábẹ́ ìyóhùn tí ìbá ṣẹlẹ̀ kó mọ tó bá ìbá bú àfáà ìbá ṣe bó ti wù fáfáà pé ẹ ṣe loyalist fún ẹ lè sọ òdodo níbẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìlànà sùmọ̀rá bẹ́ẹ̀ ti ṣe sí bàbá tó gba súnnà nínú ìjọ sùmọ̀rá tó sọ̀rọ̀ láwà níyẹn kẹ́ ẹ wá sọ̀rọ̀ sọmọ kéwù yẹn kẹ́ mẹ́tò tíráyẹ o loyalist ẹ la jẹ́ lóòótọ́ àmọ́ àní fiẹ́lẹ̀ ń bi tó bá ti fẹ́ ṣìwàwù sọ́dọ̀ àwọn àfáà rẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ìyẹn lèmi ṣe ń wò pé ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Sheikh Adam ṣé lóòótọ́ lẹ fẹ́ràn mudirul markaz tí ẹ lè pààyàn torí ẹ jẹ́ kó yí ayé ní ìsinyìí pé I'm not a loyalist to Sheikh Habibu mudirul markaz I'm a loyalist to anyone who announced to be his enemy or anyone who announced to be an enemy to markaz or Sheikh Adam ìyẹn náà tó lọ bẹ́ẹ̀ ṣé ìlànà sùmọ̀rá ni ṣé ìlànà mímọ̀ ló gbà yẹn wọlé intel gbà inna Allaha yanha 'anil munkar wal fahsha wal baghi nísìnyí náà nísìnyí ìkan ló tún wá délẹ̀ yìí tẹ́ ń sọ pé in hariba fariba tó bá lè dógún kó dógún in hariba fariba afáàkì kéde ogun bọ́mọ kéwú bá fẹ́ kéde ogun àfáàní máa panẹ́ ogun tẹ́ ń kéde yẹn ṣé Sheikh Adam lẹ fẹ́ bá jà ní àbí mudirul markaz torí ẹni bá ti kéde ogun ti àwọn ọmọ markaz ó kéde ogun ti Sheikh Adam ó kéde ogun ti Sheikh Habib ìyẹn fi lèmi ṣe ń béèrè pé ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Sheikh Adam ṣé lóòótọ́ lẹ fẹ́ràn mudirul markaz Sheikh Adam ti pàtàn ara wọn lẹ̀ kí wọ́n ti lọ wípé min una nashatu wa hakadha ta'allamtu bóyá ó bọ́ sí àbí kò bọ́ sí bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ bá mi tún ṣe aw min una nashatu wa hakadha ta'allamtu ibi tí mo ti bẹ̀rẹ̀ rí ibi tí mo ti kẹ́kọ̀ọ́ rí aw ba min huna ta'allamtu mi ò mọ bí ìbára yẹn ṣe lọ yóò ti yé wa Sheikh Adam pàtàn rẹ̀ tẹ́ bá fẹ́ràn Sheikh Adam ní yí ìtàn tí Sheikh Adam padà tẹ́rẹ́ mọ̀ pé Sheikh Adam haribun an-nahrir ẹni tó nímọ̀ tó nílàákàyè ni wala yakdhibu kìí ṣòpùrọ̀ walaysa munafiqan kìí ṣe munafiki kìí ṣe ẹni tí máa dànkarú yìí máa ń sòdodo bó ti rí ni ẹ ṣe wá fẹ́ yí padà tó bá yẹ pé lóòótọ́ lẹ fẹ́ràn ó kọ nǹkan ẹ̀ kalẹ̀ ẹ mọ̀ pé n tó kọ kalẹ̀ yẹn wàsíyà ni béèyàn bá yí n tó kù sọ kalẹ̀ nínú al-Qur'an pé wà man baddalahu fa innama ithmuhu bí ẹ̀ṣẹ̀ ńlá ni ó ti sọ n tó fẹ́ sọ ẹ wá ń bá yí padà ẹ fẹ́ sọ́dọ̀ ọmọ kéwú ẹlòmíì lóòótọ́ alhamdulillah
in tí ò yá àwọn èèyàn ni pé tí wọ́n bá sọ yí pé àfáàgbà lẹ́nìkan fáwọn ẹnìkan kò sí láì fi ń bẹ̀ àwọn kan ń bẹ àfáàgbà ni wọ́n jẹ́ sí wa lóòótọ́ àmọ́ ìmọ̀ wọn ò tó tiwa bí wọ́n ti jágbá àfàtó ọjọ́ orí ni wọ́n fi ń pèèyàn láfáàgbà tá a bá sọ pé Tajul Adabi àfáàgbà ní fún gbogbo àgbàlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni Sheikh Adama tá a bá ń sọ̀rọ̀ iṣẹ́ tí Sheikh Adama ṣe iṣẹ́ tí gbogbo àwọn àfáà ṣe lọ́gọ́rùn-ún ọdún mẹ́ta 40 ọdún ni Sheikh Adama fi ṣe tẹ́nìkankan ò ṣe lọ́gọ́rùn-ún ọdún mẹ́ta yẹn tí gbogbo ayé sì mọ̀ bẹ́ẹ̀ ìyẹn ń fi hàn wípé nínú gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá kò sí ní mímọ̀ Sheikh Adam tẹ́nìkan náà ò lè yí tẹ́yìn náà sì gbà bẹ́ẹ̀ àwọn kìbárù sọ̀hábà wà àwọn àgbààgbà sàábé tó já sí pé wọ́n èé ṣo ní mímọ̀ wọ́n kàn jẹ́ àgbà nínú sàábé ni tó já àwọn ọmọ kéékèèké nínú àwọn sàábé yẹn ó ní mímọ̀ sí ni wọ́n so ẹ̀yin èèyàn má jẹ́ kí yẹn jẹ́ bàbàrà yìí pé Sheikh Tajul Adam àfáàgbà fún gbogbo àfáàgbà ni wọ́n àmọ́ Sheikh Adam tá a bá ń sọ̀rọ̀ ìmọ̀ kò sí irú ẹ̀ nínú gbogbo àwọn àfáà tó ti lọ ṣáájú ẹ̀ àtàwọn tí wọ́n bá tánjọ́ ló gbà àtàwọn tí wọ́n dé lẹ́yìn ẹ̀ Sheikh Kamaluddin Al-Adabi kọlọ̀mbà wa kẹwọn wọ́n sọ bẹ́ẹ̀ Sheikh bàbá wa Abdulrahim oníwàásí àgbáyé àwọn náà sọ bẹ́ẹ̀ sèkélé tó wá kù in tó kàn yé mi lẹ́nu ni pé ṣé lóòótọ́ lọ fẹ́ràn Sheikh Adam ṣé lóòótọ́ lọ fẹ́ràn Mudirul Markaz kéèyàn kàn máa pé wallahi kò túmọ̀ sí pé òdodo lèèyàn ń sọ torí pé qalilun alayya hafizun li yaminihi gbogbo ẹni tí ń bá ń búra mọ níwọ̀n ní máa ṣọ́ ìbúra gbogbo ẹni tí ìbúra bá ti pọ̀ jù tí máa pé wallahi ní gbogbo ìgbà yóò padà pé wallahi lórí irọ́ lọ́lọ́run fi ń sọ náà Al-Qur'ani wípé wala taj'alu Allaha 'urdatan li aymanikum ẹ má sọ Ọlọ́run di pápánu níbi kẹ́ ẹ máa búra ẹ má wà wọn Hausa tá bá sọ̀rọ̀ wákàtí márùn ún ó pé wallahi mẹ́wàá ṣóòótọ́ ni wọ́n wá ń sọ sọkọlọ̀ kó dákun kó ṣàlékún dáadáa ìyẹn ó ń jẹ́ kó máa jẹ́ ìwòye tèmi ó sì lè má jẹ́ ìwòye ẹlòmíràn pé ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Sheikh Adam ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Mudirul Markaz tó fi já sí pé gbogbo àwọn tí wọ́n bá ti bú Sheikh Adam láyé tí wọ́n bú Mudirul Markaz láyé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn tẹ́ rí wọn ẹ̀yìn wọn ẹ wà péjúwe bàbá wa Al-Kaitowi kọ́lọ́njọ́ gùn lẹ́mìí àmọ́ bí wọ́n ti máa ń sọ̀rọ̀ Sheikh Adam láwọn àsìkò kan tá a mọ̀ pé wọ́n ń lo àwọn láfùsù tí ò dáa tí wọ́n mọ̀ sọ pé Ádámù àfáà tó kọ́ wọn ní kéwú àfáà tọ́lọ́run ló ń sábàbí oríire wọn àfáà tọ́lọ́run ló ń sábàbí bí wọ́n ti dèèyàn àfáà tọ́lọ́run ló ń sábàbí tí wọ́n ń jẹ àti tí wọ́n ń jẹ lónìí wọ́n sẹ Ádámù wọ́n sì máa sọ̀rọ̀ ẹ̀ bí ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹni tí ò jámọ́ nǹkan kan táwọn clips yẹn náà wà tí ọmọ kéwú máa sọ pé ó jẹ mí lówó bàbá ń bínú èmi náà wà lókèrè mo ń bí ní tẹsùmùrà ò lè gbà níjọ́ tẹ́ fẹ́ sọ̀rọ̀ ẹ kí wọ́n ẹ̀yìn wọn ni pé wàláhì Ọlọ́run bá ń gbọ́ pé tó bá jẹ́ lómi ní bàbá nì torí pé yóò ti kú ní tí wọ́n sàsí ń bo ni wọ́n ti sàsí ẹ̀yin náà gbọ́ ìyẹn fi hàn pé ẹ gbọ́dọ̀ ṣọ́ra èèyàn ò gbọ́dọ̀ ní gbogbo ààyè lòun ti fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Sheikh Daudu kan láìpẹ́ yìí wọ́n ní béèyàn bá ń pàrà jù Ọlọ́run má jẹ́ ó padà pòórá èèyàn gbọ́dọ̀ ṣọ́ra mo fẹ́ sọ̀rọ̀ ń bí mo fẹ́ sọ̀rọ̀ lọ mo fẹ́ káyé gbọ́ mi mo fẹ́ káyé mọ̀ mi Ọlọ́run ti ní káyé mọ̀ yín ayé ti rí yín o ayé ti mọ̀ yín Ọlọ́run má fi yín wọn láwọn pa ẹ ṣe sùúrù kẹ́ ẹ ṣe jẹ́jẹ́ o Ọlọ́run ò ní dá yín láàmú o ohun tí mò ń lò yẹn wallahi kìí ṣe bí níyàtí al-istidha Ọlọ́run rí mi kìí ṣe pé bóyá mo ń ṣàníyàn pé bóyá mo fẹ́ yẹ òye tèmi ni mo fi ń sọ̀rọ̀ àtọ́jú tọ́pọ̀ àwọn èèyàn fi ń wò yín pé ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Sheikh Adam ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Mudirul Markaz ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Markaz kódà àwọn kan lè tún sọ yìí pé mi ò tẹ́ tíra kí lọ́dọ̀ Sheikh Adam lóòótọ́ ni mo ka tíra wọn ẹ wo orú kẹ́límọ̀ yẹn náà so ìyẹn fi hàn ẹ wo ìṣesí tẹ̀ ń lò yẹn kí lẹ fẹ́ gbà ń bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ràn Sheikh Adam ìṣesí yóò ní wáyé tẹ́ ẹ bá fẹ́ràn Mudirul Markaz ṣe yóò ṣe ẹ jẹ́ wọn á pè yín sákèésì kan Mudirul Markaz bí odidi ọdún kan àbọ̀ ọdún méjì ni wọ́n lò nù lébẹ́ tí fẹ́ràn wọn tó mi ò lérò pé àtẹ̀lẹ́ àná ẹ ti lọ bẹ̀ láti lọ ṣe Iyadatul Marid gẹ́gẹ́ bí ìwọ mùsùlùmí àtẹnitéyàn fẹ́ràn gan dénú ọkàn ojú táwọn kan fi ń wò tí wọ́n ní sọ kódà àwọn míì tí wọ́n ń pè yín tẹ́jọ́ ń sọ̀rọ̀ tẹ́ máa rò pé wọ́n fẹ́ràn yín wallahi wọ́n ní sọ wọ́n ń wí nǹkan míì lẹ́yìn lèmi fi ń sọ eléyìí torí pé yín náà máa ń sọ pé inni la akhaful mauta
ẹ̀rù ogun ọ̀rọ̀ ikú kì í bà mí wala harahabu alhaduwa ẹ̀rù àtàyè bà mí. àwa yìí náà kò sí ní téèyàn fẹ́ máa bẹ̀rù nínú ikú bí mo ṣe kéré tó ń stáṣọ yìí èmi náà mo ti wà al-khamsin ó lè mọ yẹ lómi ana fil khamsin min al-umur lillahi alhamd. mi èyí sì gbéra mi kí n wá máa ròyìn ara mi kí n máa pọ́n ara mi authority ni mí kinní kan ni mí àwa yìí náà ọlọ́run ló ní gbogbo authority ọlọ́run ní máa fìyàn síbẹ̀ kódà ó lè fìyàn bẹ̀ kó yọyàn. ṣe rí táwọn èèyàn ń rò lẹ́yìn nìyẹn o àwọn kan gbà wípé ẹ fẹ́ràn Sheikh Adam àwọn kan gbà wípé ẹnu lẹ fi ń lo ojú ayé lẹ ń ṣe nítorí pé tẹ ẹ bá débi ẹ sọ̀rọ̀ tí ò ní pọ́n Sheikh Adam lé tẹ ẹ bá dé ọ̀dọ̀ àwọn tó fẹ́ràn Sheikh Adam ẹ sọ̀rọ̀ ẹ dàwákà fún wọn pé Adam Ali lórí torí pé ẹ mọ̀ pé inú ọmọ mọ́ríkàsì ó dùn tí wọ́n bá gbọ́rú ẹ̀ pé ìṣàìdó lè nẹ̀dọ́ ṣe àwọn pé ọmọ mọ́ríkàsì sì fẹ́ràn àtọ̀jẹ́ tí wọ́n bá ti gbé nǹkan kan lé wọn lọ́wọ́ níbi ẹ̀tàn báyìí wọ́n gbàgbé ni ìṣàìdó lè nẹ̀dọ́ ijó ní iná lẹ́ ń sọ pé ọmọ bàbá Lágége nìyí èèyàn ti fẹ́ jọ́ ọmọ bàbá Lágége tí ó wà máa dá wákà sọ́dọ̀ àwọn ọmọ bàbá Lágége pé tó bá lè dógun ó dógun ìní àríbá fàríbá àwọn kan ní pé ẹ̀kọ́ wo làwọn ọmọ kéwú fẹ́ kọ́ níbẹ̀ ẹ̀kọ́ wo láyé fẹ́ kọ́ níbẹ̀ wallahi àwọn kan bẹ wọn fẹ́ràn wọn ní I love you so much because you are so brave I love you kódà inú yín mọ́ ọlọ́run ní jẹ́ ṣubú o ilẹ̀ mọ́ yọ o ẹ̀ ní yọ o ẹ̀ ní ṣubú o ìntẹ́ ẹ̀ bá ti lè gbà kọ́mọ kéwú sùnmọ̀ra ó ṣe fún ilé sùnmọ̀ra ẹ mẹ́jọ dùn mọ́ yín tọ́mọ kéwú kan náà bá ṣerú ẹ̀ sọ́dọ̀ àfa wọn ọ̀rọ̀ mi nìyẹn lèmi ṣe ń béèrè pé ṣé lóòótọ́ lẹ fẹ́ràn Sheikh Adam ẹ̀yin lẹ wá mọ̀ torí lọ́dọ̀ tàwa kan wá wò pé ṣé bàbá yìí fẹ́ràn Sheikh Adam wọn lè fẹ́ràn Sheikh Adam kàn máa ṣe báyìí ẹlẹ́ẹ̀lẹ́ kú nítorí mùdírù ẹ lè pààyàn nítorí mùdírù ẹnìkan sì ń bú mùdírù ẹ dẹ̀ ń sọ fún ayé pé I'm his loyalist I'm ready to die for him so mùdírù tẹ́lẹ̀ fẹ́ para yín torí ẹ̀yẹn ọmọ kéwú ẹ̀yẹn ó kó máa bu nìṣó ni ẹ̀ tún nǹkan ṣe ẹ̀ ń bàjẹ́ ni kọ́lọ̀ ń kójọ gbogbo ní tí ń bá ń rùn lẹ̀ kọ́lọ̀ ń bá wa tún ṣe kọ́lọ̀ ń kó ṣàlékún dáadáa fún wa tó fi di pé àwọn yẹn wá ń sọ pé kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ kinní kan níjọ́ tí mo sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ojú màálù àwọn olóríkórí tí wọ́n ń sọ̀rọ̀ ní mi rẹ́ nìkan kó bọ́ ta pé ìwọ ṣe ń dìfẹ́ǹdì àfáà tó sọ̀rọ̀ ojú màálù mi ò rẹ́ nìkan kan kó bọ́ ta ẹnìkan ò sì rán mi ìjọ mo wá sọ̀rọ̀ mi tí ò fẹ́ fọ̀ láwọn yẹn wá ń bọ́ ta àfáà yẹn fẹ́ bà nǹkan jẹ́ ni rí njọ́ tí mo sọ̀rọ̀ ojú màálù 16 ni tí mo sì máwọn dìlà láti wá lórí ẹ̀ pé kò sí àràmù kò sí kíní kan kò sáwò ń bẹ̀ rí njọ́ náà ìyẹn lọ́jọ̀gbọ́n kan fi sọ fún wa ní ọ̀rọ̀ rẹ̀ wípé sharran aza'u wa in lam yasma'u kadhabu èyí tó bá burú nínú ọ̀rọ̀ ayé ó polongo ẹ̀ in lam yasma'u kadhabu tí wọ́n bá rí gbọ́ wọ́n parọ́ wọ́n wà rọ́kàn pa wal khayra akhfa'u èyí tó bá sì dá wọ́n máa fi pamọ́ tó bá ṣe tó bá wù ní wa in sama'u kó dàbí wọ́n bá gbọ́ ayé ò rí pé mo ti dìfẹ́ǹdì àwọn àfáà yìí náà rí ń bì kan rí téèyàn bá wá sọ èyí tó tún wá bá àfáà yẹn wí àwọn olólùfẹ́ yẹn làwọn wà máa bínú kí ló ń bí inú ṣèbẹ́ ní tó bá fún mi lówó nu yín ní òde owó ẹ̀ mo tí ò ní fún man kana yuridul izzata falillahil izzatu jami'a béèyàn bá ń wá gíga láyé gíga ọwọ́ ọlọ́run ló wà gbogbo ìran gíga láyé ọwọ́ ọlọ́run wà kò sí lọ́wọ́ èèyàn so nísìnyí alhamdulillah ẹ̀ ń sọ fún wa pé bẹ́ẹ̀ ń ṣe jẹ́ loyalist fún ọmọ kéwú tí ń bú àfáà rẹ̀ àfáà tí wá tọmọ kéwú yẹn ń bú yẹn náà a gbọ́dọ̀ jókòó ká máa sọ sí ká máa wòran nígbà táyé tí iṣẹ́ ọmọ ìlú kan ẹni ẹjẹ́ àwò hadha huwa ma yusamma bil adl ṣe lè mú dédé dání àdèmọ̀ sọ́wọ́n pé inna Allaha ya'muru bil adl wal ihsan ọlọ́run ní ká ṣe dédé ká ṣe dáadáa la yajrimannakum shana'anu qawm ala alla ta'dilu i'dilu wa aqrabu lit-taqwa wa ayna at-taqwa ọlọ́run bá mi ṣe dáadáa fún yóò sì ṣe dáadáa fún ní kálùbà gbogbo wa mùsùlùmí gbogbo àdàbíyà ni markaziya ni sumariya ni ìhóhùn tí ìbá jẹ́ ọlọ́run dákun yóò tún wa ṣe ń bi tá a bá kù sí yóò gbé wa ga lẹ́yìn àwọn bàbá wa yìí ọlọ́run ò ní dẹ̀yìn wọn rú kò ní dẹ̀yìn tiwa náà rú wọ́n ti lẹ́yìn ẹ̀yìn wọn ti dá ọlọ́run má jẹ́ kẹ́yìn tiwa náà bàjẹ́ la ilaha illallah ń wàá fi wákà kan gbẹ̀yìn ẹ̀ ti jẹ́ pé ẹnu bàbá agbẹ́sìngà làwa ti máa gbọ́ ńgbà tá a wà ń kékeré tán sì wà ń ṣe wá sílẹ̀pẹ̀ wọ́n ní ọmọ tá a kọ́ ní kéwú ti ń fi ní ṣakọ́
kì í ṣe pé kó do ní yẹ̀yẹ́ padà ṣe bọ́ọ̀lọ́hún pé ṣùlẹ̀ kó tó dọ̀tá wa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalina walhamdulillahi rabbil alamin.